أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهدوا إلى طيب من القول وهدوا إلى صراط الأمين. Àkọ́bí mo dé o pẹ̀lú nọ́ọ̀sì àtòwé tí gbọ́ o. Umu Ananu kọrin kọrin Ọlọ́run ló yàn wá níṣẹ́. Kí n tó máa lọ o máa kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run mi Ọbàtálá. Tọrọ òun ló fún mi lẹ́bùn orin tó rán mi níṣẹ́ tó tún jẹ́ ríṣẹ́ jẹ́. Ṣé mọ̀ wípé ọ̀pọ̀lọ́ lọ́hún fún lẹ́bùn tí ó wúlò fún wọn a ò fi ọ̀wọ́n ọpẹ́ làwa fi ń dá. Fọ́lọ́hun tó fi wá mọ̀nà tó sọ wá dèèyàn tó pè wá dá sọ̀rọ̀ la dúpẹ́ fún. Jọ̀wọ́ má padà lẹ́yìn mi jẹ́ kí n túbọ̀ máa ga sí àkọlà fọ́mọ olórin àmì àṣẹ. Ṣé wá rí i pé kádàrá mi ni ṣe tí rí páyàn mọ́ mi ni orin kí ikọ̀ lọ́nà mi. Àkọ́bí àforin dúnramú ramù àforin ṣèṣì tí akọrin mákọ̀tà náà tuntun látúngbédé. Kì í ṣàwòkọ́ iṣẹ́ orí fi ràn mí lórin tàyàbá kọ́ làwọn tèmi ṣe máa ń pè mí iléléré ńlá. Torí ká tó mú tàkàdá ká tó mú gègé ká tó sọ̀rọ̀ dorin wàsákọ́. Àgbékẹ́ mo dáńtọ́ bó jẹ́ ti ìkakọrin káràrògùn èdè mo bórin ní ilé ni. Torí bí mi ò sùn orin náà ò ní sùn àjọlẹ̀ pọ̀ ni. Kọ́míkọ́mí lórin ń ṣe lọ́kàn mi Àgbékẹ́ Adé àròyé níṣẹ́ bákà orin kí ikọ̀ lọ́nà mi. Torí bólókò bá ń roko bólódò bá ń rodò máa múra máa gbòde orin lọ. Torójú mọ́ kan èdè kan ìlú kan àṣà kan ni. Kò sọ́nà tí mi ò lè gbórin gbà ní tèmi bójúmọ́ ṣe ń mọ́ lọ́gbọ́n orí lékún. Àbínibí máa lórin tiwa yàtọ̀ sí àbílítì ẹ̀bùn Ọlọ́run ni. Orin ọgbọ́n tó wà mí ní fùtò tún nípa àkọ́ṣàn lẹ́nu alẹ́ ò ti gbọ́. Wo bí sori ká má tán ra wa tán bá ní wá tata kí n wá tepo kí n wá tayọ̀ kò lè mú orin kí ikọ̀ lọ́nà mi. Alihamdulilayi hamudan mo dúpẹ́ Ọlọ́run o. Alihamdulilayi ṣukuran.